mo ti gbọ́ ẹ wo ọ̀rọ̀ ni màárò kì í tó rọ ẹ̀fọ́ àti lálà sí yan láti ilé o. Àwọn náà mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé gbogbo wa dúró ni. Gbogbo anáyọ lára sí wọ́n ní àwọn obìnrin kan o wọ́n lé àwọn onímágún o ìbọn ṣe lé wọn mágún o àwọn lọ bá wọn ni wọ́n ti lò wọn o kí ni tiwa pẹ̀lú wọ́n lo ọmọ wọn ò lo ọmọ. Ibi ìdí ti sáà ń sọ yìí wọ́n ẹ̀gbẹ́ bóyá lórí òsè ìlówó sí wọn òkú wọn ránṣẹ́ sí wọn gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ ẹ̀mí kò sùn pé ẹnu gbẹ. This is how my power format. Our writing format doesn't full format. Ọ̀tún fọ́ nísìnyí. So àwa tó yẹ pé scammer ni wa. Ajé. Sísá tó wá fẹ́ máa gbé format ni wa. Who does that? Ló ní ẹ ti ṣẹlẹ̀. Nígbà tí ẹ̀ máa dáhùn lọ́wọ́ ṣe sọ fún pé wo never. Hello, Mickey. Wo bí ṣe ń bọ̀ sí ni mọ́tò ibẹ̀ sí ní jàkó. Mi ò lè sọ pé nǹkan báyìí ló ń ṣe. Ok, o níṣẹ́ lọ́wọ́. Pa iṣẹ́ yẹn tì jọ́ torí Ọlọ́run. Ó níbi tí mò ń lọ. Sáré máa bọ̀ jọ́, máa fún ẹ lówó. Sáré máa bọ̀. O ṣe jọ. Ibi tí mo wà ò jìnnà sí workshop ẹ̀ náà. Lagos Road. Ibi gáréèjì yẹn Lagos gáréèjì náà ni òjìnà sọ́tọ̀ ẹ̀ ibẹ̀ tí mo wà. Jọ kókó irinṣẹ́ dání lọ́dúgbọ́ ó ṣe. Báwo ni ọmọdé pé ẹ sì nọ́mbẹ̀ ò lọ.
ẹjọ́ ẹ má pa o ẹ má pa please what do you want ẹjọ́ kí lẹ fẹ́ ẹjọ́ ẹ bá ń fi ìyàwó mi sílẹ̀ ẹ má pa 10 million naira ọ̀dà ẹjọ́ ẹ ṣáà spare life ẹjọ́ ẹ má pa ìyàwó mi ẹjọ́ 10 million mo I had you right yeah ọmọ ti court irú wàhálà wo lélẹ́yìí wọ́dọ̀ kí ni mo fẹ́ ṣe báyìí ẹ̀jẹ̀ ìtẹ̀sí máa lọ station kí lọ bá DPO. All right, sir. I'll get back to you, sir. Ó tẹ̀ ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ ní fóònù court. Later ẹ̀mí dẹ̀ wí pé tí n bá délé nǹkan tó fẹ́ sọ a máa yanjú ẹ̀ tí bá délé. Bí ṣe bọ́ sínú mọ́tò báyìí mo kàn rí tán fi fóònù ẹ̀ pè mí. Wọ́n á ní the next thing ti dẹ̀ máa gbọ́ ni pé àwọn ti kidnap ìyàwó mi. Bí wọ́n ti kidnap ìyàwó mi. So wọ́n á wò pé kidnap kẹ̀. Wọ́n á jẹ́ oyè mi pé kí n lọ wá $13,000 wá. What? $13,000. Yes. So wọ́n á wò pé èmi nìkan ò lè dá lọ ní ibi tí wọ́n sọ pé kí n gbówó wáyàn wípé ìgbọ́dọ̀ ìbọ̀bù ẹ̀yìn ọlọ́pàá kó jẹ́ pé ẹ̀jẹ̀ máa secure mi débẹ̀ kí ní pé máa ṣe ní ọ̀rọ̀ ìjà o so that wọn nílé ọtí ìyàwó mi wípé kẹ́kàn tẹ̀lé mi débẹ̀ máa dẹ̀ gbowó wọn fún ọ ìyàwó mi á tẹ̀lé nǹkan tí mo ní kí n sọ fún nǹkan tí mo ní yẹn sọ. Okay, sir. But ṣe mo wí pé tẹ bá gbowó fún àwọn pípọ̀ yẹn ẹ ti ṣe sókè ṣá. Lọ́nà o. Ẹ mọ̀ pé àwọn kidnappers bá ṣe ń rówó sí i ni wọ́n máa dùn from there wọ́n máa pọ̀ sí i wọ́n máa ìtàlẹ̀. Ẹ mọ̀ pé ìjọba ṣe ń fight very very hard láti eradicate àwọn pípọ̀ yẹn. Ẹ wò èmi ò ní fẹ́ kọ́ ìyàwó mi. Wọ́n lè ṣe anything fún ìyàwó mi. So nǹkan tán dìmáàdì fún yẹn ẹ bá jẹ́ ká gbé fún wọn. Ó ti yé yín ẹ bá jẹ́ ká gbé fún wọn kí peace ìjọba. Ẹ mọ̀ gbọ́dọ̀ máa ṣe fún mi sá. Sherry, everything there's only my side. Ẹ ti kó borí tèèzù ọ̀dá ní sí sá. Of course. Ẹ máa lọ sórí counter sí. Ẹ máa sọ mí pé bẹ́ẹ̀ sọ fún mi sí nǹkan yìí sọ fún Ọlọ́run. So àwọn máa ti kọ àti máa ṣiṣẹ́ àwọn iṣẹ́. Mo dẹ̀ fi ní dá yín lójú wípé ìyàwó yín àwọn àwọn wájú fún sá. Ẹ jọ ó tún lè tó ẹjọ́ wọ́n tí mo bẹ̀rẹ̀ náà. Ṣé rí ọmọ tẹ́ ń wò yìí ara àwọn ọmọ mi tó tà ní àwọn ọmọ mi tó mọṣẹ́ ṣe àwọn ọmọ mi tó yáàyì tó bó ṣe wà ó máa ṣàlàyé ara ẹ̀ fún yín ìwọ náà introduce ara ẹ̀. Olóyè orúkọ tèmi ni microwave bẹ́ẹ̀ bá ṣe wá fẹ́ sí mi tó bá jẹ́ pé ní tútù àbí àsìtè hot olóyè tí bá wá gbá ọ̀kẹ́rẹ́. Oh God. Microphone. It's good. Bílẹ̀ ló sọ yẹn. Ọmọ ni bẹ ṣe ń wo yẹn. Ọmọ tẹ́ lè regret láéláé ni. Ẹ ṣáà mọ̀ pé mi ò lè fún yín ní mi lè fún yín lófo náà. Orúkọ ẹ̀kẹ́ microwave. Microwave. Tó bá jẹ́ pé ló ní wọ́ọ́rọ́wọ́. Tó bá dé jẹ́ pé ló ní gbígbóná bó ṣe sọ tẹ́lẹ̀. Ó máa fún yín everything. Elegance. Yes. Child abuse. Yes now. Jọ́ torí Ọlọ́run wàá ti gba jam form. Mo ti pass gbogbo stage yẹn. Kọjá ẹ̀. Yes. Má bínú wá jẹ́ kó dàbí yẹn sọ. Ìyàwó ló jáde. Last year olóyè. Last year ló ṣe jáde. Òun ni. O tiẹ̀ tí serve. Child abuse nìyẹn. How shall it be heard? How can I tell anybody outside pé mo gbé ọmọ yìí sí abẹ́? Last year lọ́mọ ìjáde ó ti pẹ́ ẹ̀. Ṣebí a ní kò ì serve. Àbí kí wọ́n ṣe sí. Irọ́ má ti yẹ ká ṣe yẹn báyìí. Wo ọmọ bá mi wẹ́lọ̀ mi. Kí n bá yín wẹ́lọ̀ mi. Microwave ìwọ lọ jókòó màá kàn sí ẹ. Ẹ ṣọ́ Of course. olóyè wo dáadáa. We talk later, mo rí. Olóyè Mi ò lè fún yín lófo. Kó bá mi wẹ́lọ̀ mi elegance. Ṣé bẹ́ẹ̀ mi owó tèmi lèmi fẹ́ ná?
okay o kò sí wàhálà. Suzy máa bọ̀ ń bí ọmọ mi. Kí ó lè yẹ ya gbé sí mọ́ wọn. No, wá sí sábà. Wọ́n ní kò bọ́ síta kan lè rí. O kan everything. Ó yá ṣe normal fún olóyè. Olóyè, how far? Rí ni. Ẹ filẹ̀. Bá mi wá ẹlòmíì wọnú fóònù ẹ̀ kó wá good girls jáde fún mi. Kí ló dé? Ṣé mi good girl? Ó hàn sẹ́. Suzy, ọmọ kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan ló máa enjoy ààrẹ má wọrí a máa pè é. Èmi àti wọn ní a fẹ́ sọ̀rọ̀ má wọrí. Bí ọmọ bá tán lẹ̀ then I'll pick you. Okay. Yeah. Ṣé bówó mi ni mo fẹ́ ná? Tí ọmọ bá tán lẹ̀ ẹ̀ ò pick you. Bá má sọ bẹ́ẹ̀ lójú ọmọ ẹ̀wọ̀n tó dáa ní ẹ̀ lè rí. Lórí tó máa nà mí tí n bá sọ lójú ẹ̀ ni. Owó mi ni fẹ́ ná. And money speaks, okay? Okay, mo mọ̀. Wo fóònù ẹ kó bá mi wá àwọn ọmọ tó dájà rẹ. Kò sí wàhálà tó bá pín nǹkan tẹ́ fẹ́ náà ni. Tí mo fẹ́ nìyẹn. But àwọn ọmọ yẹn wà òkè ọmọ tẹ́ lè regret ni o bọ́n ṣe wà yẹn. Ó yá ewu. Extra. Look at this one. Ewu. Ọmọ rẹ̀. Olóyè. Gbé wá any amount. Olóyè. Yes. Ikú tí àwọn yín fẹ́ gbé ẹja tó lágbára ni o. Ṣé bówó tèmi ni mo fẹ́ ná? Àbí? Owó yín ni kò sí around. Elegance mo mọ̀ ẹ́. Tí n bá gbówó jáde ń sìn á wà lára ǹd. Mo mọ̀ ẹ́. Ìwọ tó yẹ pé owó ni problem tẹ. Not really, but okay, ẹ jẹ́ kí n try. Try. Hello? Tóyìn. So what's up? Ibo lo wà báyìí? Abuja? Ṣó lè bá first flight wá sí Èkó láàárọ̀ la? Wọ́n náà máa sanwó flight. Ó máa cost 500,000. Okay, wọ́n náà máa san. Tóyìn mo tiẹ̀ fẹ́. Okay. Sorry. Show me one bẹ̀ ń wúkọ́. Okay, pẹ̀lẹ́ díẹ̀. No problem. All right, later. And then sọ fún àwọn yẹn pé àwọn náà wá gbowó kan tó kúrò níbí báyìí. Àwọn tí ẹ gbọ́dọ̀ gbà. Torí wọ́n ti ń pọ̀fọ̀. Wọ́n pọ̀fọ̀. Ẹ gbọ́. Babes, wọ́n ní pé ẹ ń pọ̀fọ̀. Ẹ̀yin náà má pọ̀fọ̀ mọ́. Wọ́n máa ṣe yín dáadáa. Ẹ má wọrí iṣẹ́ ti gbọ́. Ẹ ṣe sọ. What did you wait to do so you never done before? I go wire you for back Hey, look at me. So, o sọ fún mi pé o mọ anybody. No, sir, I don't have any money. I'm coming from Yoruba. I'm going to Lagos, sir. All right. No. Your marriage. Ṣé iná ti di pé nǹkan kì ó kì í síbẹ̀? Pẹ̀lú gbogbo nǹkan tó fi hàn wá, ilé epo, hotel, everything. Even àti uncompleted building yìí, pẹ̀lú full plot of land tẹ́ fi hàn wá. Sir, kò tí ì wọ́ọ̀tì nǹkan tá a lè fi yá yín ní 200 million naira, sir. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o, báńkà. Ẹ mọ value ibi tá a wà yìí ni. Mo sọ wípé mo ní 4 plots of land síbẹ̀. Ẹ wo uncompleted building tó wà lẹ́yìn. Ẹ mọ wọ́ọ̀tì ẹ ní. Ká má ti sọ bí ilẹ̀ lásán níbí ẹ mọ iye tó ń tà náà. Ẹ wo ilé epo yẹn, ẹ wo hòtẹ́ẹ̀lì ti fi wọ̀nyí náà. Sir, nǹkan tí mo feel ni pé bóyá tẹ́ bá níbi complex, I mean shopping complex, tẹ́ lè fi back ẹ̀ up, bóyá ó máa worth 200 million tá fẹ́ yá yín, sir. Tí bá ní shopping complex mi ò ní wá bá yín. Èló gan ni fẹ́ yá 200 million naira. Ẹ wo gbogbo properties ti kó lẹ̀ náà. 200 million naira, sir.
kò kí ń ṣọmọdé owó. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wò mo ní hòtẹ́ẹ̀lì kékeré kan kò tó ìtawò lẹ́ẹ̀kan bóyá tí n bá tú wádìí yẹn mọ́ bóyá ẹ̀ẹ́dẹ̀ lè dá mi lóhùn. ṣé dọ́kúmẹ̀ntì ibi tẹ̀sán yẹn náà ṣó wà nù kọ̀ọ̀tẹ̀ kúkú. everything no màá kó yẹn wá ìyẹn ò tí ì sí níbí àwọn ètí fẹ́ fi dúró ni mo sì kó síbi bọ́ tí yẹn náà bá sọ pé ẹ ní ìdẹ̀ màá kó wá. ẹ máa ní láti hard ẹ sá. ṣé a lè lọ bí right away sá. a lọ but ẹ burú o ẹ jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún yín tí n bá gbọ́ ọmọ mi wáyé pé n fẹ́ fi yáwó gan-an ẹ máa ní kò tí ì lọ sí wa. Báwo dẹ̀ ní sìn pẹ̀lú títà wáyé? Sir, pẹ̀lú gbogbo properties that we were wáyé, most especially the last one, I guess we are good to go. Yeah, we are good, sir. Yes, sir. And sir, ẹ má gbàgbé pé ilé ìtẹ̀sí hàn wá last day, kò tí ì sí document ẹ̀ nínú ilé tó wà lọ́wọ́ wa. So, mo fẹ́ kẹ́ mú wá wá ní ọ́fíìsì so that a máa lè push everything together. Ìjọ́ wo ni kí n wá? I think on Thursday. No. Mopani appointment for Thursday. Let's make it Friday. Oh yeah, we're having an appointment on Thursday. Yeah, one Friday. A ṣe gbogbo ẹ̀ papọ̀ lọ́wọ́ kan. Ẹ wo ọmọ dáadáa ni o, ọmọlúwàbí gidi ni. Ẹ ṣe múnú mi dùn ni. Ẹ ti dẹ́rù bà mí gan because contract fẹ́ ṣe yìí èmi ni mo mọ iye tí màá rí lórí ẹ̀. Mi ò dẹ̀ fẹ́ kó bọ́mọ mi lọ́wọ́. But ẹ fi pé tẹ bá pùṣẹ̀ pẹ̀lú last one yìí owó yẹn máa jáde. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sá, mo wá aṣọ yín wípé tẹ bá ti kó dọ́kúmẹ̀ntì yín wá níjọ́ Friday tí a ti push through tí everything ti pé by ending of the month ó yẹ kí check in ready. ẹ wò ìgbín wà o. Ẹ̀yin náà ti ṣe dáadáa, ẹ̀yin náà ṣe yàn bẹ́ẹ̀. Wọ́n fatayé lè ní ìgbín tó ó tìkì ìgbín yẹn tìkì. A ní appointment. Ẹ má ní appointment. Fi business ilẹ̀ yìí tó bá jẹ́lé ó ń dún kèrè. Sà, èmi fi òpè tẹ bá wá lọ́jọ́ Friday, ṣé wọn pé Friday a kì í ṣiṣẹ́ tó pọ̀ tó busy tó yẹn so after that. Ẹ máa fi pé mo jáde and ó lójú ibi tó gbọ́dọ̀ máa rí àwa ẹ̀ ọ̀nà èmi kàn wò pé ẹ wo orúkọ tí ẹ wà yẹn. Ẹ̀yin gan ẹ rí pé tẹ ìwà mẹ́ àwọn odò kan wá ẹ mọ̀ ní ilé dúró táwọn kankan mọ́. Ìyẹn kọ́ ló tẹ̀ mọ́tà because nígbà tí màá kó village wọ́n sọ pé ẹ gbìyànjú gan èmi dẹ̀ ráwọn iṣẹ́ tẹ̀ ṣe nílùú yẹn gbìyànjú gan àmọ́ wọn tá a máa kó bí mọ́tò tẹ̀ ń lò ń gbà yẹn náà lẹ́yìn ń lò àwọn ọ̀kẹ́rẹ́ tó máa ń tì tó máa ń yọ ọ̀sẹ̀ fún bọ̀ mí sí yẹn wọ́n á rò pé ẹ ti ju gbogbo level yẹn lọ mo kàn fẹ́ kẹ́ ẹ sọ mi fẹ́ ra ọkọ̀ tẹ̀ ní like ẹ sọ ọrú ọkọ̀ tẹ fẹ́ just name it ẹ máa rí gbà ìyẹn ni mo ní kí wọ́n á sọ fún yín. Adé ní mama. irú iṣẹ́ wo ló lóun ṣe yẹn lọ. ṣé tí n ṣe ń sìn buying and selling ẹ mọ̀ online things ya ẹ mọ̀ n ti ń lọ ń gbòòrò sí ni ẹ. kí ni jẹ́ buying and selling. Online things ni selling and buying ẹ mọ̀ online thing náà ni kí ni yẹn lọ fà gan ó lọ fà online ni. ọ̀hún ṣe ìyẹn náà ń pè tẹ́ ẹ̀ ń pè lẹ́kọ̀ọ́ ní yahoo àbí kílẹ̀ ń pè. no kò rí lè jẹ́ yahoo bẹ́ẹ̀ yẹn bẹ̀rẹ̀ ẹ mọ̀ online ṣàárẹ̀ bá náà. Adé sórí ìlówó lọ́wọ́ o àmọ́ ebi ò paná kò sì sí nǹkan tí mo fẹ́ tí mi ò rí bí ìlú yìí ṣe tóbi tó yìí bí n bá máa pààrọ̀ mọ́tò mi bí ojú rẹ̀ sì fọ́ ni àbó òní làákàyè torí mọ́tò tó ń wí hùn bí ọdún bíi mélòó kan mo ti lòyún kọjá mọ́tò mi mò ń lò báyìí ìyá mọ́tò ò sì jẹ ní. ìyẹn náà ò sí táwọn mọ́ máa ní. torí bí n bá fẹ́ mọ́tò márùn-ún lénìí ń rí
àmọ́ bí iṣẹ́ oníjẹkújẹ àgbàlagbà bí ọmọ kékeré oníjẹkújẹ bíi tiẹ̀ ṣe bí iṣẹ́ wẹ́dà àbí kí ló kọ́. náà kò tí ẹ̀ ń ṣe kò rí lè jẹ́ wẹ́dà agbẹ́dẹ́ níbọ̀ tẹ̀ ayé ti kó lórí àgbẹ̀dẹ. ó dáa ṣé oríṣẹ́ tó ń wò yẹn ó mọ̀ pé bó o bá múra síṣẹ́ yẹn ó lè di èèyàn lánú ẹ̀ lọ́kúnlẹ̀ nínú bó o bá fiṣẹ́ tó ń ṣe yẹn lẹ̀ àìfàìmọ̀ kó má kàbà pé ìlú ẹ̀ o. ẹ̀gbọ́n lẹ̀ mi fẹ́ àṣìṣì. àṣìṣì ó mẹ́ńtò ní adé jáwọ́ nínú nǹkan tó ń ṣe bó o bá tún wá sínú abúlé yìí dákun sá fún mi má fi nǹkan kan lọ̀ mí mọ́ bó o bá dánwó ẹ̀wò láṣà ọgbàdùn. mo jẹ́ òwe ká wó bí ìka ṣe kọ́. mọ́mí. àwọn èèyàn wọn máa fi nǹkan lọ̀ wọ́n ní appreciate. Kálẹ̀ fọkàn ẹ balẹ̀ yóò máa pọ̀ tẹnu ẹ̀ dálẹ̀ àtowó àti gbogbo tó bá ní lọ́ni yóò máa pọ̀dà fún ọ. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹbí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kan náà ọgbọ́. bàbá máa tọ́jú yín bàbá ṣẹ́gbọ́n ìbò I will spoil you máa fi owó máa fi tún ayé yín ṣe ẹ ṣe ẹkú gbogbo gbà so ẹ má wọrí máa ṣe kíní yẹn sí tí bá délé. bí èmi náà bá dókè ń lọ plọ́ọ̀gì fóònù mi kára láti yọ yí ọ. kálẹ̀. bàbá ṣé kò sí ká. mo fẹ́ ká sàbó lóògùn sí ní àṣà ló dífá fún ọmọkùnrin tí wà àti ẹjọ́ máa ń sọ̀rọ̀ lórí ayélujára wọn. ẹjọ́ sọ̀rọ̀ tó o bá fẹ́ kó sì kú sínú àwọn rẹ̀ orí ayélujára náà ló ti máa gba tó máa gbà lọ rẹ̀ ẹ gbọ́dọ̀ fojú kanra yín mọ́ bẹ́ẹ̀ ni mo sọ sósó méjì ò gbọ́dọ̀ fojú kanra wọn torí tẹ́ ẹ bá ilé ìrìnnà tó dú ẹ̀yin méjèèjì bá ṣe mẹ́rin oògùn tí ń bẹ lọ́ọ̀rẹ́ ó bàjẹ́ o. kò gbọ́dọ̀ bàjẹ́ bàbá káàsì ẹ̀ lè pàdé ara wọn bí la fẹ́ pàdé ara wa gbogbo àsọtẹ́lẹ̀ òun parọ́ ọ bàbá ẹ ṣe ẹ pẹ́ fún mi ẹ má wọrí kẹ́ ẹ tó kó tó dìrọ̀ lẹ́ máa ṣe kí nìyẹn fún yín sá ẹ ṣe bá ní sá ẹ pẹ́ fún mi. bá ṣáàjì bóòlù. I want you to stop all investigations about my wife's case, please. Because mo fẹ́ yanjú case yẹn fúnra mi. Wọ́n ń pè mí every time. Ẹ jẹ́ sọ pé kí ló dé? Látijọ́ tí kinní ti ṣẹlẹ̀, you are still investigating ẹ̀ sọ fún mi. My wife's life is at stake níbi tó wà yẹn. Tó bá pè mí, wọ́n máa gbé fóònù fún yín pé kó bá mi sọ̀rọ̀. Mo dẹ̀ mọ bó ṣe ń ké, mo mọ bó ṣe ń bẹ̀ mí lórí fóònù. Ẹ̀yin jókòó síbi ọkàn yín balẹ̀ yìí pé ẹ ṣe investigation. Iye tó sọ pé kí n lọ wá Ọlọ́run ti ṣe mo ti rí $13,000. Àwọn èèyàn ti rally round fún mi, wọ́n dẹ̀ ti àti get owó. Dóò wíwá tí mo wá síbí, mi ò wá láti wá report anything. Mo kàn ní kí n yà lọ́dọ̀ yín kí n tó máa lọ sọ́dọ̀ wọn. Ipe situation tó wà ọ̀gá mi. Kẹ má tún dára yín láwọn mọ́. Ẹ má ṣe any investigations mọ́. Mo ti rí owó tí fẹ́ gbé lọ fún wọn. Tí bá ti gbé ọ̀nà máa release ìyàwó mi. Please. Mr. ṣé ẹ̀ fi pé action yìí ó dangerous gan. Lọ́dọ̀ wo? Ṣé mo ọ̀rọ̀ òfin là ń sọ yìí? Kété kàwá ti ṣe máa fi ṣe ká handle ẹ̀ ó ṣe yẹ kó lọ sá. Báwo ló ti yẹ kó lọ? Báwo ló tún ṣe yẹ kó lọ? The first day kẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́, second day kẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́, third day kẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Ìjọ́ wo lẹ wá fẹ́ ṣiṣẹ́ yín gangan tẹ́ sọ pé ìṣe ìjọ́ wo lẹ fẹ́ ṣe tán? Ṣó dìgbà tán bá ọ̀tì ìyàwó mi? Mo béèrè lọ́wọ́ yín ni. Ẹ má ṣiṣẹ́ yín bí iṣẹ́. Sà ká fọwọ́ òfin mu bó ṣe yẹ kó lọ ní sàmà ó má dì rárá. Ok, tí bá ti mú ìyàwó mi dé tán, ẹ wá lè ṣe nǹkan tó bá wù. Bọ́tà. Don't stand me, please. Don't stand me. Inspector Yemi, okay. Bá mi sọ fún Stephen ní anti-kidnapping squad kó yọjú sí mi ní right now because case yìí wà very very important báyìí o kó yọjú sí mi right now. O ṣe.
wà fi tẹ̀sán. Mo ti gbé ó wà lọ́wọ́ mi. Ọlọ́pàá kẹ̀, mi ò pẹ́ ọlọ́pàá o. Drop that gun. I can't drop that gun. You are lying. Let's go! Basically, I don't understand you. Ó dẹ̀ ń wò mí bákan, ó lójú tó fi ń wò mí, ó ń jẹ́ kí n wà scared. Ó lójú tó fi ń wò mí náà. Ṣé o mọ nǹkan tí time sọ? Ṣé o travel money? Ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe ọ́.
mo mọ̀ pé òun wò pé o máa ní ìsinmi àbí bóyá nǹkan tó ṣe fi sílẹ̀ náà ló ṣe bàbá. mi ò gbé sára mi kọjá mọ́ṣáláṣí sórí kíní tó wò láyé abẹ́ ẹsẹ̀ ní méjì ó ṣàdàkọ́lọ̀ ẹ̀. èyí ló dá wọn. ó jẹ́ mọ́ bó ṣe rí. òkè torí ẹ bá change nǹkan. orí àti mọ̀ pé mo ṣe nǹkan nìyẹn. máa gbé lówó mi. tó ń wò mí báyìí kí ló tó ń wò mí ràn báyìí nítorí Ọlọ́run ó ṣàdìbò nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi wọ́n mọ̀ wá fún mi ní 20,000 40,000 60 ó mọ̀ pé owó tó ń fún mi yìí kò ran problem tó wà nílẹ̀ yìí jọ nítorí Ọlọ́run mo rí tó ń gbóríṣiríṣi mọ́tò káàkiri aṣọ oríṣiríṣi báàgì designer bàtà designer gbogbo irun ẹ báyìí irun tó wọ́n jù ló ń rà mo dẹ̀ ń sọ fún ẹ pé má tiẹ̀ fún mi lẹ́jà jẹ mọ́ kọ́ mi bó ṣe ń pẹja jẹ́jẹ́ mi náà máa mẹ́kọ̀ owó fúnra mi ẹ̀rọ tó wà nílẹ̀ yìí ó pọ̀ ju gbogbo tí wọ́n ń wò yìí lọ gbogbo owó tọ́lọ́kọ́bọ̀ yẹn kọ́ kò lè ṣe é jọ mo ń bẹ̀ nítorí Ọlọ́run jọ mo mọ̀ pé àwọn èèyàn wọn fẹ́ finú wọn ra wọn wọ́n máa wò pé irọ́ mi fẹ́ kó mọ bó ṣe ń lọ please I'm begging you jọ ṣàánú mi. orí bí mo ṣe ń fi ẹrẹ rìn ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n nǹkan tí àwa ń rí ẹ̀yin èèyàn ẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwa tá wà nínú géèmì láti fẹ́ kúrò ṣùgbọ́n tí kò sí opportunity ṣé o mọ̀ pé ìsàlẹ̀ ọrọ̀ tó ń rí yẹn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin mi ò bá fún ẹ ní advice pé ṣe sùúrù. òun tó wáyé pé yẹn ni má fún mi sùúrù ṣe bí gbogbo yín ṣe máa ń sọ nìyẹn ìsàlẹ̀ ọrọ̀ lẹ́gbin ìsàlẹ̀ ọrọ̀ ẹ̀gbin bóyá tí wàá ń bẹ̀ o ẹ máa ní ìsàlẹ̀ ọrọ̀ lẹ́gbin èdè jẹ́ káwa tá àti ẹ̀ tí bèbè táwọn bó ṣe ń lọ ẹ jẹ́ ká rí ìsàlẹ̀ ọrọ̀ ká wá decide fúnra bóyá a fẹ́ tọrùn bọ̀ àbá fẹ́ tọrùn bọ̀ ẹ̀yin sì rẹ́gbin tó wà ń bẹ̀ ẹ̀jẹ̀ ń dán báyìí jẹ́ ká náà lọ fojú wi ẹ̀gbin yẹn náà ká wo bó ṣe ń lọ ó dẹ̀ jọ́ tọrọ lọ ọ̀rẹ́ mi ṣàánú mi jẹ́ kí n rí ìsàlẹ̀ ọrọ̀ jẹ́ kí n tiẹ̀ rí ìsàlẹ̀ ọrọ̀. ok o fẹ́ rí ìsàlẹ̀ ọrọ̀ mo fẹ́ rí. jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ are you ready ṣé o ready láti ṣe gbogbo nǹkan tí wọ́n bá ní kò ṣe láti wá ok. of course I will mo máa ṣe kò sí nǹkan tó bá ní ṣe tí mi ò ní ṣe. for real. kò sí nǹkan tó bá ní ṣe tí mi ò ní ṣe. no problem then I'm ready to help you. hey, what are we friends for. àwọn Yorùbá náà lọ sọ wípé ọ̀rẹ́ ìgbà ìṣòro lọ̀rẹ́ àtàtà so má worry my help. ó ṣe gan ni ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni ìsinmi inú mi ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn àbí anyway má jẹ́ kí n dìlé ẹ̀ mọ́ fẹ́mi lówó mọ́tò jẹ́ kí n máa lọ torí gbogbo ṣàfàrẹ́ balẹ̀ láti step kan sí kejì ní so mama get back sí nǹkan tó bá máa ṣe. kọ èmi ń dúró díẹ̀ owó tó dẹ̀ ń wò ti jẹ́ta yẹn náà. fún ẹni tí a fi rán tí kò jẹ ojú àlá mi nǹkan tí mo rí bẹ̀ ni wípé mo bá ẹ láàárín àwọn obìnrin tí wọ́n pọ̀ ìgbà ọkùnrin níbẹ̀ ni pé ó fẹ́ lo gbogbo àwọn obìnrin láti fi support ọrọ̀ ayé títí ẹ̀ wípé òun try láti fi wọ́n ṣe oògùn ọ̀la ṣùgbọ́n bí mo ṣe lálá ẹ̀ kí ni ò ní ever possible àwọn ènìyàn náà máa padà gba ògo lódì ẹ̀yìn tí orúkọ fẹ́ lókun tí wọ́n yìí so wọ́n á rò pé instead of kò máa gbé àwọn ìgbésẹ̀ tó rọ̀ báyìí kò ṣe jọ kò bá lómi
lóòótọ́ kì í ṣe kó sọ fún mi kó fẹ́ ṣe ṣùgbọ́n àlá mi ò kì í tàn mí jẹ ọkàn mi ò kì í tàn mí jẹ so mo wá fẹ́ bẹ́ẹ̀ jáwọ́ mẹ́ má lọ sí level yẹn rárá. Anyway, ogun ìfojú ọkàn tó ní pé mo wọ ìsàkóso ṣé ni a mọ̀ pé òun rádà àdábà ìfẹ́ bá mi sọ má dẹ̀ fi pọ̀ sẹ́sì ìdílé lórí ìgbà báyìí mo mọ̀ pé ọba ìwé ọ̀ kà ní nínú yíyẹ kì í fẹ́ fún ẹgbẹ́ yìí ká tẹ bá ti rí tí ó dàgbé wọ́n fẹ́ ká jù lẹ́ ti ní problem wọ́n ẹni ìgbésí mi yẹ báyìí mi ní fẹ́ kó dá sọ̀rọ̀ ní ayé mi láti wákàtí tí mo wà yìí ní kó bá mi sọ̀rọ̀ lọ́jọ́kọ́jọ́ tó bá tó ti pè é omi ní ṣe ṣe àfihàn tó ń Teresa. Hello, Baba. Hello. Mo kí ọ kú oríire. Kí ọ̀rẹ́ rẹ kó kú oríire. Mo ti lọ rí wo gbogbo tí ìṣẹ̀dá rẹ rọ̀ mọ́. Inú ẹ̀bùn ọ̀la tá a fẹ́ ṣe fún ọ. Tó o bá gbìyànjú tó o bá ṣe ó làwọn dọ́kà kù sí ni pé ọ wá ọmọkùnrin kan tó lógo tí wọ́n bá léèyàn lógo ẹni tí gbogbo ayé mọ̀ ó ló lọ nídìí iṣẹ́ tí ń ṣe ẹ máa fẹ́ra yín tẹ ẹ bá ti di pẹ́ fẹ́ra yín tẹ̀ lọ ṣe wọléwọ̀de ọ̀tán ìgbìyànjú tí wọ́n kàn ṣe ni pé ó fún ọlọ́ṣẹ kan tó wẹ̀ tó o bá ti wẹ̀ bu díẹ̀ nú omi tó o fi wẹ̀ omi ìwẹ̀ rẹ̀ wá fèmí tí n bá parí iṣẹ́ náà fún ọ tó o sì ṣe tí mo ní o ṣeun tẹni tó lógo tẹ́jọ́ ṣe lọ́kọ láyà láyàrá yín ọ̀tán ọ̀là olùkọjá ibi tó lérò. Yusuf láì ó máa Yusuf fún wa ó máa Yusuf ara ẹ̀ náà ìyẹn láti ẹ̀dẹ̀. But baby ẹ ti gbàgbé mo ní good news kan fún yín ètò ìbẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ sọ. Pípẹ́ tí good news bá wà anytime náà ló lè sọ àti pé o ní hide good news fún mi. Guess what? You know I'm not good at guessing now so whatever it is sọ fún mi kájọ enjoy good news. Anyway. I'm carrying a baby. Like I'm pregnant. You are. I'm pregnant. What's to know you? Anyway, it's a good news, no? It's a very good news. But you see, Obama ṣẹlẹ̀ ń sìn. Ṣùgbọ́n èèyàn máa ń plan fún nǹkan bẹ́ẹ̀ yẹn ni. And apart from that, bí àti ẹ mọ orúṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tí a bá máa switch tó máa dìyàwó at least kó ṣe nǹkan àlejò bí ẹ̀ẹ̀mejì kó rí period ẹgbẹ́ bí ẹ̀ẹ̀mejì then kí yẹn wá wọlé good news ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ di good news ó tiẹ̀ tún dùn mọ́ mi torí ń sìn àdùmọ̀ pé o lè bí wọn kò ní sí wàhálà yẹn bẹ̀ but má jẹ́ ká ṣe yẹn sí okay alright I love you. Is that what you want? That's what I want. Okay. I love you too, but I'm not happy. Ọmọ nílé olóhùn awo ọmọ níwọ̀n nílé àdìbàbà lójú àlá láwo àdùkúlẹ̀ o orúkọ ní ọwọ́ ẹgbẹ́ àdìbà fún ẹgbẹ́ níjọ́ ti lọ lè dáwọ́ orúkọ ní ọwọ́ àlùkò àdìbà fún àlùkò níjọ́ tí lọ lè kẹsùn orúkọ ní àwọn lẹ́kẹ̀lẹ̀kẹ́ àdìbà fún lẹ́kẹ̀lẹ̀kẹ́ níjọ́ tí lọ lè kẹfún. Aṣọ púpọ̀ wọ́n nígbà. Ó yẹ sọ tiẹ̀ sínú ẹ̀. Àlọ́ funfun gbò ọjọ́ tí ẹ̀rọ fún bá bẹ ní àbùkù
ọjọ́ ìlú lọ lẹ́gbọ́ àbúkú ti kú ṣé bọ́lá wọn ṣiṣẹ́ yìí kò ṣe máa bí wọ́n ṣiṣẹ́ kárakára. ṣé dandan fún abẹ́ṣe ní kì í ṣe wá sí bẹ́ṣe ní kì í ṣe òun lè ṣe tèmi. ọmọ tó ṣe pẹ̀lú ẹ̀yìn kò lófin tó kì í ṣe dà kì í ṣe dà. ó yà sọ síbẹ̀ ọ̀sẹ̀ pọ̀ kankan lọ́wọ́ kúrúkú bí ẹjẹ́ ìsìnkúsì láti wọ̀ ìwé ọ̀dẹ̀ pàtàkì ọ̀rọ̀ ní sọ́lọ́ rẹ̀ mọ́ ìlú ọ̀dẹ̀ pàtàkì ọ̀rọ̀ ní sọ́lọ́ rẹ̀ mọ́ èyí ti jẹ́ tiẹ̀ tí burú ju ti tiẹ̀ àbọ̀ ọ̀sẹ̀ kankan ni. ojú sí gbogbo ìdáná bàbá rẹ̀ ń pè é understand nǹkan tèmi tíra ti sọ fún mi ṣe kí ẹ ti gbogbo ohun tẹ́ni kí n pè pátá ni mo pè ẹni ohun tá a bá rí fọ́ gbọ́ ni ọjọ́ ń gbọ́ ohun tá a bá rí fọ́ gbà ni ọgbà ń gbà. ọgbọ́n òun èrè wọn ni ọ̀tá ní mẹ́tò ọ̀rọ̀ ọgbọ́n alọ́mọdé ẹ̀ lásìkò pẹ̀lú ẹ̀ kò sóògùn lára wọn mọ́ bàbá mi lọ bẹ ṣe sí ògùn ilé tó lò. bàbá ọmọ mi sọ̀tọ̀ ọmọ tèmi pé ó dísẹ̀ǹt gan ni. ògùn máa wà lára ẹ̀ bóyá ètò ẹ bá mi gbò dáadáa o. èmi ni òun tó wọn tí ò dísẹ̀ǹt ìwọ̀n fẹ́ bẹ̀rẹ̀ mi rè. ẹ bọ́ ọmọ tí mo ní ẹ ní àṣepọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ti lò ó. èyí tẹ tó wá ní àṣepọ̀ pẹ̀lú ọmọ yìí náà ògùn dára yín náà ti padà sọ́dọ̀ tó lò wọ́n. àwọn kankan ti wà tí ò yé yín dáadáa nínú ká ní ọgọ́rùn-ún obìnrin ló wà láyé márùndínlọ́gọ́rùn-ún wọn ti lò ó. àwọn tẹ́wọ̀n olùfò lásán ni wọ́n. àwọn márùn tó kù nínú wọn nìyá mi wà àwọn èrò ọ̀kìn ọmọ àríkúta ọmọ àríkúta ọmọ àríkúta tààtà. bàbá ẹ̀jẹ̀ máa bẹ̀rẹ̀ gbogbo ìyá yóò wà ìyá yóò sì ó ti kú. ọba tẹ̀ wúlò. káàdì yà mí wá tí ẹ bá lò ní. ẹ ti ṣe ẹ wúlò wúlò tó. ẹ jẹ́ kí n sọ kankan fún yín ọ̀nà àbáyọ wà fún yín o. ẹ wà jáde síta lẹ́sìn gbogbo omi tẹ́ ẹ bá ti pàdé ẹ máa kí wọn. wọ́n kì í yín o wọn ò kì í yín o èyí sáwọn kì í wọn ẹ̀bẹ̀ o ẹ̀bẹ̀lẹ̀ o ẹ̀sìn kìíní kan nínú kíkì ilẹ̀ ti bá ẹni tí ajé wà lára ẹ̀. ṣáà kọ́ máa kí gbogbo wọn kí ní pé káàfù wọn káàárọ̀. mo sọ̀nà àbáyọ fún yín ètò wọn bẹ̀rẹ̀ lọ́dún tó yẹ máa kíyàn ni ẹ má kíyàn tẹ́mi mọ̀ wọ́n bàbá ilẹ̀ wọ́n kò. ẹyin ló bẹ̀rẹ̀ tọ́ ọ̀sẹ̀ pọ̀ kankan lọ́kùnrin òfin ẹ̀dẹ́. olùyè máa bọ̀ jẹ́ wá. mi ò mú nǹkan kan ọtí kọ́ ni wàá mú bí báyìí. ẹ ṣé o rí text message mi ni. chief mo rí but kó tẹ send sí mi kò yé mi then but gbàtẹ́ tí wàá pè mí pé ẹ̀ ń bọ̀ ń bí báyìí mo wá kémi náà dúró dé nítorí èmi náà fẹ́ jáde tẹ́lẹ̀ tẹ́ bá dé máa lè wá explain better. báwo ni òun ṣe máa sọ fún mi pé òun lóyún that's the thing ó yẹ kó ti clean area yẹn náà ó ṣe máa sọ fún mi pé òun ti lóyún òun rẹ̀ mọ bóun ṣe máa ṣe ó ṣe máa. ẹ wo olóyè ẹ̀yin náà kì í ṣe ọmọdé bẹ́ẹ̀ni níwọ̀n gbà tẹ̀dẹ̀ tí ń bá ọmọ ṣeré àjọṣepọ̀ tí ẹ̀ ló rọ́bà dáàbò bò ó ti fi hàn pé ó máa result síbì kan. ọmọ yẹn dẹ̀ sọ fún mi pé ẹ láìpẹ́ òun gbé mi kàn rí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún ṣé bí lẹ́yìn tó wà ń bàdàn ló ń gbé tí ó ṣe wá lóyún ṣe wá di problem. elegance yẹn a ti kọjá gbogbo level yẹn kọ́ là ń sọ ọ́ sìn bí kò ṣe ní retain oyún yẹn tó máa yọ dànù ìyẹn ni a wà lẹ́nu ẹ̀ sìn mi ì dẹ̀ kọ́ iye tó máa ná mi o àmì tó máa ná mi o I am ready to spend anything mi ò kọ́ iye tí iye tó bá máa yọ bó ṣáà ti yọ. báwo ni. mama ṣe wà chief bàbá àgbàlagbà. elegance àbí microwave. microwave àsìdè hot ẹ ṣàmọ ṣe wà pa àwa china business yẹn náà dẹrẹ o ẹ ṣàmọ. kó bá yẹ kó rú àwa ilẹ̀ fúru àti yọ àti fi kan mí kan àti mí sí àti yọ dànù ti pẹ́ òun nìyẹn ń sin ẹ ti di bàbá bébì ẹ mọ ni ẹ kú palẹ̀ mọ́ sá ẹ rà sá mama mo wọ gbòòrò chief bàbá bébì to be. okay má pẹ́. ṣé òun fóun ló fa gbogbo nọ́sẹ̀nsì yẹn ìwọ ló jẹ́ kó jèrè ọ̀rọ̀ lára mi náà ṣé o ṣe ń sọ̀rọ̀ sí mi wọn ò bí mi re kí n dá lóhùn. ẹ̀yin náà àgbàlagbà ló máa wọ́ mi. ẹ wo àgbà máa ń gbà ní oyè kẹ́mi náà understand. àgbáyé kí n gba. chief kí ló máa ṣẹlẹ̀ báyìí gan-an. ọmọ kó bímọ. àní ta ló sọ pé kó bímọ mò ń pè ẹ́ ní ọmọ gbogbo nǹkan tí o bá lè ṣe ni kó o ṣe make sure pé o ṣe oyún yẹn màá dẹ̀ fún ọ náà ní nǹkan kan. chief ilé gbà tí ilé ò dáa
tílé dàrú là ń ṣe gbogbo yẹn. ṣé kó wá dákọ̀ náà gbàdúrà kí lèyìn máa kó má tó mọ́. ilé dẹ̀ ti tòrò ń sìn jẹ́ kó yọ oyún kúrò kí n free any amount. kò ń ṣe pé àtìyọyún yẹn náà ló really hard bẹ́ẹ̀ yẹn but ṣe rí iye tó ń yọ oyún ó ti wọ́n gan o in fact fún level wa báyìí bíi 3 million 4 million. máa fún 4 million. ẹ sọ pé. 4 million. 4 million naira. yes kó ṣáà ti yọ kí n kàn gbọ́ pé ó ti yọ o ó tán. chief oyún yẹn ti bàjẹ́. ó ti bàjẹ́. owó yẹn máa ti wọ́n. a ní 4 million. 4 million ẹ ó yẹ. ìjọ má bínú kí nìkan tó wá fẹ́ ṣe báyìí because mi ò understand kí ni ètò ìmọ̀ ni kò lọ yọ oyún kí nìkan tó wá fẹ́ ṣe sí báyìí torí pé gbogbo eléyìí bó ṣe ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ yìí kò jẹ́ mi ìgbà tó jẹ́ pé eléyìí ò ṣe first time ẹ̀ náà ó yẹ kó mọ̀ kan tó máa ṣe sí ó yẹ kó ti lọ bá nǹkan ṣe sí kìíní èyí ó sọ pé kò ṣẹ́yún ìwọ fúnra rẹ̀ wọ́n ń wo wọ́n ṣe sí ṣíṣẹ́yún náà ní next thing náà ó lè lọ ṣẹ́yún. ọ̀rẹ́ mi má dà lóhùn òun tí èkìlódé tó ń sọ̀rọ̀ bí pé òun ni mo máa tẹ̀lé sí báyìí ó ṣe máa lọ ṣe má ṣe oyún kankan o má ṣe oyún ẹ̀. ó máa dá òde pé lọ́rẹ́ ẹ̀ sìn ọ̀rẹ́ ẹ̀ wèrè wo. ẹ tẹ̀kẹ̀ yìí ẹ má àgẹ̀ nítorí ọ̀rọ̀ ṣẹ́rí fúláì náà ní fọ́ọ̀nù pọ́ìntì wo náà ní tọ́kùnrin kò lè ṣe òun pọ́ìntì wo náà ní. gbogbo wa náà ló mọ ibi tí máì tó ti rí mi ó dẹ̀ sọ fún mi pé tí bá ṣe máa lórí fóònù àti lè má ṣe period bóyá bí èmi jẹ á lọ gbọ́ ọmọ ọba fọ́ṣù. mo máa rí reke àbí báwo lè sọ̀rọ̀ báyìí ṣé téèyàn bá lọ́ọ̀bù èèyàn ṣé ìyẹn sọ pé ibi tíyàn ti ríyàn àbí ibi tíyàn ti pàdé ni nínú àsìkò tó sọ pé òun lọ́ọ̀bù ẹ̀ ṣé wọn lọ́ọ̀bù ẹ̀ náà gbẹ sórí bẹ́ẹ̀ àbí ṣé pátá wọn ṣe gbogbo something wọn ò mọ̀ tó ń gbé gbogbo everything fún wọn ó wá lórí tó sùn wá ní òṣèyún ó tún wá dúró síbi bẹ́ẹ̀ ó wá ń dín pẹ́ǹdẹ̀ ni ó wá ń dùn òun pọn rọ́bọ́rọ́bọ́ wo nǹkan tẹ́mi ṣàbọ̀ ni pé lọ ṣẹ́ oyún yìí. bẹ́ẹ̀ ni ó ṣe bí ẹni tí ò ní hope ni obìnrin tí ò bá ní hope ló máa fẹ́ foyún di ọkùnrin mọ́lẹ̀ ṣé wọ́n já a ni. wo àwọn tó sọ fún ẹ pé kò séyún ọ̀bẹ jọ̀wọ́ máa fún àwọn gbogbo náà tún sọ fún ẹ yín pé kí ló ṣẹlẹ̀ tó ń ṣe kí bàbá sọ tọrọ ó dà. má ṣe oyún kankan o má ṣe oyún ẹ̀ wo at least tí wọ́n ní ẹjọ́ bá sọ pé àwọn ò gbọ́ oyún yẹn nínú máa jẹ́ èrè tọ̀dọ̀ ẹ̀ wọ́n lè tẹ́kẹ̀ ọmọ ẹ̀ fún rẹ̀ oyún yẹn lẹ́kọ̀ọ́ tẹ́kẹ̀ ọmọ ẹ̀ má ṣe oyún o jẹ́ èrè tọ̀dọ̀ náà àdéhìkẹ́ yìí ìkúlẹ̀ ń ṣe gbọmọ kékeré. ikú tó ń bẹ̀ sọ yóò ná máa kò make any sense. ẹ calm down ẹ̀yin méjì wọn appreciate mi ṣùgbọ́n mi wá sí ìgbà láti fi gbogbo fún láàgbà mo ti agree pẹ̀lú chief pé mo máa lọ ṣe oyún rẹ̀. Yes. Ó ti agree. Yes. Ó ti yé mi. Ló ti yé mi sẹ́. Ṣé orin jẹ́ kébì sọ kí ni pọ̀pẹ́ tó o bá ti ṣẹ́ oyún? Èmi àti aṣọ rẹ̀ mo má dà sí mi mọ́ nílé ńlá níbi tá a ti ń ṣe something. Ṣé o gbọ́ ọkọ tí mo ń bọ̀? A ní mi ò fẹ́ gbọ́. Ṣé o lè rí ìwọ mi ò rí ẹbí mo? Ṣé olóṣó ni ìwọ yìí? Olóṣó sí èsì. Mo bẹ̀ bù. Orí ìṣòro ọ̀rọ̀ tó wà wà lẹ̀. Kí ló ń ṣe é gan-an? Owó tó tiẹ̀ ló ṣí kọ́. Ẹ kọ́ ṣe bí olóṣì ẹ̀. Ṣé o fẹ́ bá mi sọ ọmọ yẹn? Mama di mama, ẹ mọ nǹkan, ẹ máa ń ṣe àkókò tó máa ń dùn wá. Because mama, a jọ ń gbé ní same compound ní Egget. Tábàdé kí n kí ní kàn ṣe everything, ẹ kí n respond, ẹ kí n tasiwe, má ignore wa ni. Mama bẹ̀rẹ̀ ṣe ń wò wá, ìyá náà àkéré nu ayé o. Mama, àá náà pọ̀ nu ayé gan. Àpọ̀ ni o, mama, àpọ̀ o. Plenty mama. Nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀, ṣe mọ̀ pé nǹkan tí oníkálukú náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni, olúwa ò lè papọ̀. Tí nǹkan tó ṣẹlẹ̀ ní ní mímọ́ nǹkan tó lò náà. Kisha. Ṣẹ́rí mama ẹ má bínú ṣẹ́rí ibi tẹ́ sọ̀rọ̀ dé ó ti yé mi ó jẹ́ everybody jù bẹ́ẹ̀ lọ ó ti yé yín mẹ́jọ mo kàn fẹ́ tọrọ favour kan lọ́wọ́ yín
mi dẹ̀ ní mind tó bá lè ṣe fún wa mo dẹ̀ mọ̀ pé máa ṣe náà dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé rí ìkẹrin wa òun ló fẹ́ ṣe birthday kò sí bíbá yìí òun ti lọ níbi tó máa lọ ń bọ́ ọmọ kan tó máa lọ ń pàtì bẹ́ẹ̀ òun la fẹ́ lọ gbé ń sìn ká tó padà wá síbi òun la rí yẹn ṣe rí tẹ́ bá dẹ̀ lè wá inú mi máa dùn gan inú everybody dẹ̀ máa dùn gan. ẹ̀sẹ̀ mo tó ṣẹlẹ̀ mo tẹ̀ máa ń gbìyànjú láti kí máma ọkọ̀ máa snob mi rẹ̀ o. ó ti náà wọ́n ṣe ó ṣàgbọ́ nǹkan tí èmi náà sọ fún wọn wọ́n ṣe gbogbo àwọn èèyàn náà ló máa wò pé káwọn kí ní ọ̀bẹ. táìmù wo ni birthday ọ̀rẹ́ yìí? máa nǹkan tó wà fún mi. Friday ló fẹ́ ṣe birthday mi exactly 2 p.m. yes 2 ṣe Friday ni bó ṣe sọ yẹn ẹni mọ̀ gbọ́dọ̀ ti bọ́ sí weekend àbájá ọjọ́ ni mama. mo promise yín pé màá wá. ẹ dúró mama ẹ máa wá. orí nǹkan tí mo rí ju ẹ lọ ó ṣú ọ ó dá nọ́mbà rẹ lọ náà nọ́mbà rẹ mọ ó ṣe. níbẹ̀rẹ̀ àwọ̀ àwọn rí wọn adébá fún aláramojú èyí tí ó joyè nílé bàbá rẹ̀ ìgbà ń ṣẹbọ ìgbà ń ṣe tutù adé yìí ó kúkú yẹ lórí wọn. arákùnrin ewu wà ń bẹ ó ṣe má kọmọ lùbọ́ àbí kọ́ ọbẹ̀ nìkan dá nǹkan papọ̀ àbí kẹjọ rìnrìn àjò kan. bàbá ẹ ń fẹ́ jánà tí mò ń tà láti sọ ni pé ṣe rí olóbìnrin kan tá a gbọ́dọ̀ jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ajé dẹ̀ wà lára ẹ̀ and mo ní ìdí ajé yẹn ó má tà gan sà. ajé òun lè jọ wá fẹ́ arákùnrin ìrìn tiẹ̀ ló tọ̀ ọ̀gbọ́n tán ní wọn mọ́ bí olórí gbéyàn rí o bá lè yan tèmi ibì kan náà la gbéyàn rí o kádàrá ò papọ̀ ni a lè yan rí ibì kan náà àmọ́ kádàrá wa báyẹn lẹ́dàá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní kó wọ́n ṣe tiẹ̀ lọ́tọ̀ má bẹnikẹ́ni dò papọ̀ àbí kẹjọ rìnrìn àjò kan ewu wà ń bẹ o ewu wà ń bẹ. omi ìwádìí rẹ síbòmí. níṣòro sẹ́lọ́sọ̀ lóòrìn náà kòkòrò rẹ̀ níṣòro ọ̀run lọ́bìnrin ojú rẹ̀ láti mọ̀ wọ́ ìgbìnìjí látẹ́ ẹ̀lẹ̀kẹ̀ abiyama kan ẹgbẹ́ fún ọmọ rẹ̀ kó má kàtí wẹ̀ ẹ̀dúpẹ́ lọ́wọ́ orí yìí ẹ̀dúpẹ́ lọ́wọ́ orí yìí ẹ wò ó ní tó bá rú ni lójú báyìí àálọ̀ lè léèrè nígbà tó rú ni lójú yìí wọ́n á lọ lè bí àwọn ọmọ rẹ̀ léèrè ìpè ẹni tẹ́ gbé ológun ni ológo ẹ lè jẹ tán ẹ lè dájẹ ẹ ti gbọ́ ní mo sọ fún yín ẹ wá gbìyànjú àti ìdílé ẹ ní àsìkò kẹlẹ tẹ bá ti ní ojú tán ẹ lè lówó lò. ẹ bàbá ẹ jọ máa bẹ̀rù ṣé kò ní ṣe pẹ̀lú èyí tó máa ń fọba ní àjọṣepọ̀ nínú àṣìgbẹ́yìn ẹ ṣe pé mi ní question ṣe kí ni problem ṣé wọ́n sọ fún ẹgbẹ́ òun tó bá lọ́wọ́ ní ìbájẹ́ ọ̀ ní question ṣe ló máa ń bẹ̀rẹ̀ àwa ìgbẹ́ tó mo ti dá ní ìlú fi máa ń ẹgbọ́n kan mọ́ kò ní ṣe pé ẹnìkan ló kọ́kọ́ ní bá a lásìkò kò sì ní ṣe pé ẹnìkan ló ní lásìkò kẹ́yìn owó kan náà ní ìlú tó wá fún gbogbo yín ṣùgbọ́n ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo yín ní lásìkò ẹ wo bẹ́ẹ̀ sì ń bá lásìkò kẹ́lò bí tó wá fún yín ẹ̀ẹ́dá kini kan bá yẹ apá ìlú èso náà ló di òkú abánilọ́rọ̀ láì nígbà abẹ́lẹ́kùn sunkún kẹrù ìtẹ́lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń sẹ̀yẹ èso ní sí ní o èso ní sí ní o ẹ máa ń rìn nílé bí èso torí pé báwo bá kú àwọn oníṣègùn àwọn bọ́gbẹ̀rì bá kú ọ̀gbẹ̀rì ní sùkú ọ̀gbẹ̀rì àwọn kan ò ní tojú ọ̀gbẹ̀rì kò dàfánù ẹni bá sì dàfánù àdìgbò fáyì
ẹ̀sìn wá wà ẹ̀ gbọ́dọ̀ dára yín ẹ̀ gbọ́dọ̀ dára yín tẹ́ ẹ̀ bá dára yín tẹ́nìkan bá lọ lè dalẹ̀ nù yín torí bá fọ́ orí ló fọ́ gbogbo yín. ẹ jẹ́ kó rí yín pé ẹ má lọ ṣe wọ́n á ní ìsàlẹ̀ ìlú ẹ fi inú kan àtọ̀ kankan ẹ fi gbára yín ló kàn kó ẹ bá ti ṣe ẹ jà yín lọ àwọn olùkọ́ mi sì tẹ̀lé ẹ bàbá ẹ wò fẹ́ pé ní ti ìdálẹ̀ ẹ wò pé inú mi dálẹ̀ mi ò mú àwọn àbíkọ́ tí àwọn náà àwọn náà gbọ́dọ̀ dálẹ̀ alẹ́ nìkan ò gbọ́dọ̀ dálẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti dálẹ̀ gbogbo iná lẹ́nu dálẹ̀ ẹ fi wá bẹ́ẹ̀ náà ẹ máa jojú pé ẹ jójú olówó ẹ jíjú olówó ẹ jójú olówó. Ta ni o? Èmi ni bàbá. Mo mọ̀ ọ́ pé mo ti ń dóhùn ẹ̀ mọ̀. Omi ìwẹ̀. Lọ akọni òkúra báyìí. Lọ́kàn rọra bá gbolo díẹ̀ bù wá. Kò sára sí pé kó má bàa ní pé kò tù. Ó túmọ̀ sí wípé ọ̀fẹ́ kìí ṣe ẹ̀lú ńlá kíákíá. Ìkìlọ̀ kékeré kan bẹ́ẹ̀ ni ọ̀. Níṣe tí ọmọkùnrin ti bọ́ lájọṣepọ̀ lẹ́ẹ̀kan gbọ́dọ̀ lájọṣepọ̀. Ìwọ àti ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ra yín mọ́ ọ̀. Tá a fẹ́ lò lára ẹ̀ ó ti jùlẹ̀ lẹ́ẹ̀kan tá a ti mú ìmí ọ̀gbọ́dọ̀ wáyé mọ́ ọ̀. Tó bá wáyé ọ̀làgbára ọ̀. Lóko náà bẹ̀. Ẹ ṣe nǹkan ìsà. Alani Ọlọ́run mo dúpẹ́ o orí mi ló dá mi Ọlọ́run mo dúpẹ́ o. Bí gbogbo yín ṣe máa ń sọ nìyẹn ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbìn kò ẹ́ ti wà ń bẹ̀ o ẹ máa ní ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn èsì jẹ́ káwa tá àti ẹ̀tí ìdébè táwọn bó ṣe ń lọ ẹ jẹ́ ká rí ìsàlẹ̀ ọ̀rọ̀ káwa decide fúnra bóyá a fẹ́ tọrùn bọ̀ àbá fẹ́ tọrùn bọ̀ ẹ̀yin sì rẹ́gbìn tó wà ń bẹ̀ ẹ̀yẹ̀ ń dán báyìí jẹ́ ká náà lọ fojú wu ẹ̀gbìn yẹn náà káwọn bó ṣe ń lọ kó o dé jọ́ tòrò lọ ọ̀rẹ́ mi ṣàánú mi jẹ́ kí n rí ìsàlẹ̀ ọ̀rọ̀ jẹ́ kí n tiẹ̀ rí ìsàlẹ̀ ọ̀rọ̀. Okay, o fẹ́ rí sàlẹ̀ ọ̀rọ̀. Mo fẹ́ rí. Jẹ́ kí n bèrè question kan lọ́wọ́. Are you ready? Ṣé o ready láti ṣe gbogbo nǹkan tí wọ́n bá ní kò ṣe láti wà okay? Of course I will. Mo máa ṣe kò sí kó tó bá ní ṣe tí mi ò ní ṣe. Are you for real? Mo kò sí kó tó bá ní ṣe tí mi ò ní ṣe. Ìyá Ayọ̀lá kò ń di ìdò torí rí ọmọdé ni ẹni burú mọ́ èmi burú ẹni tí ó sọ fún tí ó dìjà òun ló ń wà. Àpẹẹrẹ ńlá gbà lọ́lọ́run fi hàn mí Ọlọ́run máa ló yọ mí pé kébí náà má sì máa bẹ́bẹ̀ ra mi kí máa bẹ́bẹ̀ fún ipò kí n lọ ṣiṣẹ́ Ọlọ́run máa ló jẹ́ kí n ṣiṣẹ́ orí mi ẹlẹ́dàá mi mi ṣe ọlọ́mọ jẹ́ ń dáràn mi ṣe. Mo dúpẹ́ o èmi kẹ̀ mi ṣe ta ni bàbá náà ni
Hello bàbá. Hello. Èkejì ẹ̀ ló ti kówó fún ọ látàárọ̀. Èmi náà ń retí ìrẹ́ ọyọ lọ. Orí báwọn ọ̀rẹ́ mi dájọ́ ń lòdì. Kó o tètè kó o wá kára dára kójú tó di pé yóò máa rọ̀. Bàbá ẹ̀ lè rí mi. Kódà mi ò rò pé lè rí mi mọ́. Kì í ṣe ti kú kì í ṣe tààrùn. Ẹ wo ṣé gbogbo ọ̀rọ̀ tá a sọ yẹn pátá èmi ò ṣe mọ́. Èmi ò ṣe mọ́ nítorí wípé ìbùkún Ọlọ́run ní mú ní làláì làálàá. oko jọjọ. Ta ló sọ bá fún ọ? Ta ló sọ fún ọ pé ìbùkún Ọlọ́run ní mú ní láìsí làálàá? Ìṣe mọ́. Làálàá lèèyàn fi rà bùkún lọ́wọ́ Ọlọ́run. Gbọ́ Ọlọ́run bá rí pé o gbẹ́bọ ó ṣètùtù ó ṣe wà. Wàhálà ni ó tó dé ìgbìyànjú ẹ ládé. A pé ìbùkún Ọlọ́run ní mú ní là. Tó túmọ̀ sí pé bí n bá lè lọ ibi tí mo fẹ́ lọ. kí n máa lọ. Bọ́bá ewu ẹ káńsù gbogbo ẹ̀ lẹ́ni tí ẹ bá ti ṣe káńsù ẹ̀ mi ì ṣe mọ́ mi ì ṣe mọ́ mi ì ṣe mọ́ mi ì ṣe mọ́. mi ṣe mọ́ ó dàbọ̀ sà. Ọjà àbùkù. Ọgbọ́n wo ló mọ̀ ní ìyàbá yìí? Àwọn èrè ò tí ì fún lówó àti kálẹ̀ kálẹ̀. Hey, okay. Kí ni problem ẹ̀ náà? Nílẹ̀ ìrìn ṣe máa ń láìkì bàbá yìí. Ṣé o fi gbòòrò náà tó ní ìfà máa ń fáyọ̀ lápò ìyá rẹ̀? Bọ̀bọ̀ ń tẹ̀kọ̀ wáyé mọ̀ mọ́. Ilé lọ gbẹ́ni wá bí ní ṣá. Ìgbẹ́ni wá bí àwọn bí pàdé ìgbẹ́ni. Ọ̀rẹ́ ní sá.
ṣe máa ṣe jẹ̀dọ̀ láti máa sọ̀rọ̀ kó má dàbí àwọn tó ń sọ̀rọ̀ gbàgbọ́ fún ẹ̀rọ ọmọ ìṣòro ṣùgbọ́n ọ̀nà right and ọmọ jẹ́ òpó rẹ̀ ó dùn mí gan ó dùn mí because at times àwọn ibi kan máa ń wà tí wọ́n máa ń fojú jọ ẹ̀rí àwọn ọ̀rẹ́ náà dẹ̀ tún wà tó ń fojú jọ ibi àti kọ́ náà máa kó wa ní ṣé yẹn sì ní kí n láti máa gbàdúrà dáadáa. Sókè káwọ́ bọ̀ nínú àwọn kárí bọ̀lẹ̀ kọ́ ọ̀rọ̀ iṣẹ́ tó kàn sí ni wípé máa advice ilé iṣẹ́ tuntun lọ síbẹ̀ lọ explain nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ fún wọn láti bẹ̀ lọ àwọn fún àwọn àmọ́ owó òkùnjẹ ẹ̀kọ́ fún ẹ fún àwọn owó oríṣiríṣi treatment àwọn fún ẹ wọn náà ò dẹ̀ ní máa fi àsìkò yẹn spread ẹ̀ káàkiri fún àwọn èèyàn káàkiri gbòòrò kò lẹ́sìn please advice me lọ tuntun ọlọ́run mo nígbàgbọ́ wípé it is well ṣá. ẹ tún wá ń jọ sẹ́yìn bẹ́ẹ̀ ṣé o pé mi ní mọ̀ ni irú àìjẹ́ àwọn nìyẹn ẹ wá ń bá mi sọ pé ó ní ìdí kí ló ní. No, I'm not buying that from you. I am not. Nǹkan tí mo mọ̀ ní wípé ẹ jẹ́ tẹ́lifí tèpé síbẹ̀ period. Yes, I'm giving my order. I will always call to check back. Ẹ ra mà. Ìyá wa ẹ má bínú ẹ rọra ẹ kú jókòó ma. Yes ma ẹ rọra ma. Ẹ mo ní kí ni mo lè rí ṣe fún yín o. Àwa ni okó ta fún yín ní lẹ́tà mọ́. Bẹ́ẹ̀ni association of widows ẹ wo mo sì rántí but èmi ti make arrangement sílẹ̀ fún yín o because most likely mo ma travel towards that time but mo ti make all necessary arrangements sílẹ̀ fún yín gbogbo kan tí mo promise yín abẹ́yìn kan lè fẹ́ ṣe nǹkan lọ́n di 15 because 15 yẹn ó likely kí n má sí Nigeria kí n travel out ó dẹ̀ likely kí n wà around tí n bá wà around ma make sure pé mo wá fún ara mi gbogbo nǹkan tí mo ní fẹ́ ṣe máa ṣe tí mo dẹ̀ sí ara mi náà máa rán representative wa gbogbo tí mo lè fẹ́ ṣe náà máa ṣe gbogbo olórin caterer decoration everything gbogbo ẹ̀ ni mo ti make preparation lẹ fún ẹ má wọlé ẹ̀fọ́ mọ́ yín báyìí. ẹ ṣé gan ma ẹ pẹ́ fún wa o ẹ pẹ́ fún Ọlọ́run á dá àwọn ọmọ yín sí iṣẹ́ yín á túbọ̀ máa gbèrú lágbára Ọlọ́run ẹ nípàdé alágbèédá ẹ ṣé gan a dúpẹ́ o. ẹ máa tún dúpẹ́ ara ẹ̀ bá lọ ṣe ń sọ. Báwọn ọkùnrin láti ṣe pẹ̀lú ẹ̀kọ́ ṣe fẹ́ spread it reward ni. Ẹ má bínú ewu ni question and answer gbogbo náà wọ́n á ṣe máa ní olú ẹ̀ náà ẹ wojú mi kẹ́ ní ẹ̀mọ̀ náà ṣé bí wọ́n ìwọ́n ṣe wà yìí wọ́n wà HIV positive ìyẹn nìkan tó wá kọ́ ìgéde wọ́n ti wà ní stage 3 yẹn mi pé anybody tó bá ní kàńtà tó bá súnmọ́ tó bá fọ́ ọkàn tó bá fọ́ pa ọmọ ẹni tó máa pass infection ìsáré nìyẹn ni again gbogbo àwọn pàdé ní pátápátá báyìí tá súnmọ́ wọn ni wọ́n ti break down immune system wọn ò ṣiṣẹ́ mọ́ ẹ̀wọ̀n any sport báyìí ọmọ àti any sport báyìí ọmọ àti èmi kan mọ̀ ìwà yìí mi mo ń sọ báyìí báyìí mo ń jẹun dáadáa mo ń jẹun lẹ́yìn òògùn mi dáadáa mo ń sọ báyìí ẹbí wọn pé wá ókè wá àtàwọn ìṣẹ̀fọ́ lọ́ọ́ ṣe yẹn orí kẹ́ bí wọ́n straight. Excuse me. Is that too much? What do you never done before? I go wire you for back Hey, you can. So, o sọ fún mi pé o mọ anybody. No, sir, I don't have anybody. I'm coming from Calabar, Beach Lake, sir.
Alright. No. Yo, man. My country! My country! My country! Oh, my country! My country! My country! My country! I'm not doing that technique. You can have it. Doctor, me understand the question. According to tests that carry out, ni pé kò ṣẹlẹ̀ rí òdélé ayé kọ́rọ̀ lè dán la ṣe ń pín káyẹ̀fẹ́. Nǹkan téèyàn bá dẹ̀ bára ẹ̀ láyé nípò yìí, èèyàn máa accept ẹ̀ bẹ́ẹ̀ ni. You are now HIV positive, ma. HIV? Ẹ máa take drugs yín, ma. Kò sí anything. Bẹ́ẹ̀ni, ma. No. Àwọn èèyàn máa ń ní dáadáa, ma. Tẹ́ bá ń lògùn yín. So you are a rapist. Màmí ò ṣe rapist. Ẹ jẹ́ kí n sọ point of view. Ẹ jẹ́ bá mi bí wọn. Ẹ bí wọn pé ṣé wọ́n rape wọn ni. Kí n tàdá gbé nǹkan súnmọ́ nǹkan, tá a fi nǹkan sí nǹkan, tá a fi nǹkan kọ̀ọ̀kan. Ṣé kò dùn mọ́ wọn? Ẹ bá mi bí wọn question number 1. Question number 2 ni pé ẹ wò wọ́n dáadáa. From head to toe, ẹgbẹ́ cargo ni wọ́n ti dàgbà. Ṣé wọ́n rape wọn? Ṣé kò dùn mọ́ wọn? Tọ́ba ní kò dùn mọ́ àwọn kan tún pọ̀ ṣòkòtò ká tún dá ṣe àfúrá wá bí. Bóyá ìdúmọ̀ ẹ̀kọ́ ń dùn mọ́ wọn. Hello. Ẹ má gbé síra wọn. Madam. Orí ẹ̀fẹ́ yìí. Ẹ wọ́n yín padà wá bí. And you. Ẹ bẹ ti ń gbé kìíní síra wọn o. Nǹkan tó máa ń ṣe mí nìyẹn o. Ṣé o máa ti gbé kéèsì lórí ẹ̀rọ pàṣẹ máa jẹ́ ìjẹ́ máa fi ní ṣe ṣe sí ọ̀rọ̀ wọ́ọ̀dù. Ọ̀rẹ́ ti bá wo madam ẹ stop máa rẹ̀ tàbí ọ̀rọ̀ rẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ bí. Sísà tí ó bá ti ní tó wọ́n sọ́dọ̀ yín, ẹ tún máa ti hàn wọ́n nínú gbajúmọ̀ yìí. Ẹbí wọ́n mẹ́jọ wà. Madam, bẹ́ẹ̀ sàrẹ́ máa ṣe bẹ́ẹ̀ wọ́n ti tẹ̀ wọ́n yẹn. Ẹ má gbà mí kì í, mo ní ṣẹ̀rí sámà nù. Ẹ má gbà mí kì í. Hello, let's go. Let's go. Èmi ni mo gbé kéèsì wẹ̀ tún arrest mi. You need to be arrested. You rape. You will sell your house. Let's go. Gbogbo làálàá kòókòó ẹ̀dá nílé ayé àṣé lásán ni. Mo fẹ́ di 20, mo fẹ́ di 30. Kí la wá fi dà? Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà. Ṣùgbọ́n ṣá o, ikú ó yára ju ẹ̀sìn lọ.